Ẹ kú déédé àsìkò yìí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tímótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé orin Dáfídì, èyí tí gbogbo èèyàn tún mọ̀ sí Sáàmù, orí kìíní, ẹsẹ̀ kìíní títí dé ìkẹfà. Èyí tó kà báyìí wípé, ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tàbí tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n ayọ̀ inú rẹ̀ wà nínú òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti òru. Ó dàbí igi tí a gbìn sí etí odò tí ń ṣàn, tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, tí ewé rẹ̀ kì yóò rẹ̀. Ohunkóhun tí ó dáwọ́lé ni yóò máa yọrí sí rere. Ẹsẹ̀ kẹrin. Kò lè rí bẹ́ẹ̀ fún àwọn ènìyàn búburú. Wọn yóò dàbí ìyàngbò ọkà tí afẹ́fẹ́ ń fẹ́ dànù. Ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, àwọn ènìyàn búburú kì yóò lè dìde dúró ní ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Ẹsẹ̀ kẹfà. Nítorí Olúwa ń ṣọ́ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. A ò ní rí jù báyìí lọ lónìí. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a tún pàdé láìpẹ́ lórúkọ Jésù. Ẹ sì máa rántí pé nípa ìfẹ́ Olùgbàlà kì yóò sí nǹkan. Ó dìgbà kan náà.